tí mo fẹ́ báyìí ni pé kíyàwó mi kó kúrò ní àgbàlá lágbàlá Gabriel kó kúrò bẹ́ẹ̀ kó wá kó bá mi nílé ibi tí mo ń gbé báyìí bó tiẹ̀ jẹ́ pé yàrá kan ni. kókó tí mo fẹ́ sọ ní pàtó lálẹ́ yìí ni nípa ọ̀rọ̀ ìyàwó mi Ìbùkún Olúwa Muyideen. Èrò ọkàn ìyàwó mi nígbà tí mo kúrò ní àgbàlá Gabriel níjọ́ náà lọ́hùn tí Alhaji Oríyọmí tí wọ́n mú mi lọ bá pásítọ̀ àgbàlá Gabriel lọ́jọ́ náà lọ láti settle mátà tó wà láàrin mi àti àgbàlá Gabriel. Ilé mi tó wà níbẹ̀ mi ò lè gbé níbẹ̀ mọ́ kí ilé mi sì wà níbẹ̀ nígbà yẹn. So pé mo ní àǹfààní láti kúrò bẹ́ẹ̀ láti gbé ẹ̀mí mi sá. Kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ nígbà tí. Kókó tó wá ṣẹlẹ̀ níbẹ̀ ni pé ìgbà tí mò ń kúrò ní àgbàlá Gabriel ìjọ náà lọ́hùn ìyàwó mi bẹ̀rẹ̀ sí ní sunkún pé kí n má lọ kí n má kúrò lágbàlá Gabriel ní jẹ́ n kúrò. Tó bá mọ̀ yìí pé o nífẹ̀ẹ́ mi lóòótọ́ àti lódodo èmi ò kọ̀ ẹ́ o ìyàwó mi sì ní ẹ́ torí pé for better for worse ni marriage tá a ṣe ìgbéyàwó olórùka ni mi ò kọ̀ ẹ́ níyàwó ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ sì ṣetán láti máa continue láti máa jẹ́ ìyàwó mi lọ bí ìgbẹ́ bá fà ìkara wọn àtẹ̀lé ni o bí mo ṣe ń lọ yìí anywhere tí mo rí kí n lọ máa sùn yìí bá lọ máa sùn orí àkìtàn ẹ̀tọ́ ẹ ni láti tẹ̀lé mi lọ sí anywhere tí mo bá lọ. Ìyàwó mi dẹ̀ reviews ó kọ̀ láti tẹ̀lé mi níjọ́ náà lọ́hùn ó ń jẹ́ kó yé mi wípé òun ò lè padà sí àárọ̀ o òun ò lè lọ máa sùn orí àkìtàn o ibo ni mo fẹ́ lọ máa sùn bí mo ṣe lọ láìmọ̀ yìí pé àtòrí ìkànṣe kan ńlọbọ Ọlọ́run o ètò tó sì ti wà níwájú Ọlọ́run fún mi bí mo ṣe kúrò lágbàlá Gabriel ìjọ náà lọ́ọ̀ ni wípé ilé tí màá lọ máa sùn òun Ọlọ́run ti pèsè rẹ̀ lẹ̀ mo ráàánú gbà lọ́wọ́ àwọn kan wọ́n gba yàrá kan fún mi wọ́n rẹ́ǹtì yàrá kan fún mi. Iṣẹ́ wo lẹ ń ṣe ní express gbà wá mọ̀ yín. Charger ni mo ń tà l'express nínú Goslow l'express nígbà yẹn inú ilé kan náà ni mo dẹ̀ ń sùn gbà yẹn bó tiẹ̀ jẹ́ pé inú ilé àlàpà nílé náà Graham tí àgbàlá Gabriel ti mú mi kúrò ní tí ó ti mú mi kúrò l'express nígbà náà tí mo ti wà ní àkàtà àgbàlá Gabriel ní chọ́ọ̀chì wọn mi ò láǹfààní àti padà lọ mú àfẹ́sọ́nà mi tí mò ń fẹ́ gbà yẹn mi ò láǹfààní àti padà lọ mú. Kí ló dé tẹ̀ fi láǹfààní ẹlẹ́ẹ̀ láǹfààní àti lọ mú kí ló fà tẹ́ fi láǹfààní àti lọ mú ṣé torí pé ẹ ti débẹ̀ yẹn tẹ̀lé rí pé ẹ̀ ń gbádùn bẹ̀ ló fi fà tẹ́ fi lọ mú àbí kí ló ṣẹlẹ̀ gangan tẹ́ fi lọ mú ẹni yẹn. Ìdí àti ìfi láǹfààní àti lọ mú àfẹ́sọ́nà mi yẹn gbà yẹn ni pé àgbàlá Gabriel jẹ́ kó yé mi wípé tí mo bá ṣe tán láti fẹ́yàwó wípé inú chọ́ọ̀chì òun náà ni mo ti gbọ́dọ̀ mú ìyàwó tí mo bá máa fẹ́. So ẹ jẹ́ ká gbọ́ kókó yẹn gẹ́gẹ́ tí ẹ fi wá tàbí grant yìí ní interview yìí. Kókó tí mo fẹ́ kó yé ìyàwó mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí ni pé anywhere tí mo bá ń gbé ìyàwó mi gbọ́dọ̀ kó wá bá mi ń bẹ̀. Tí mo fẹ́ báyìí ni pé kíyàwó mi kó kúrò ní àgbàlá lágbàlá Gabriel kó kúrò bẹ́ẹ̀ kó wá kó bá mi nílé ibi tí mò ń gbé báyìí bó tiẹ̀ jẹ́ pé yàrá kan ni tó jẹ́ pé ó tún máa rọrùn ìgbé ayé tó máa gbé níbi tí mò ń gbé báyìí orí ìgbé ayé tí mò ń gbé níbi tí mò ń sùn nílé tí mò ń wà báyìí ìgbé ayé tó rọrùn fún mi ju ìgbé ayé tí mò ń gbé nígbà tí mo wà ní àgbàlá Gabriel.